Bíbélì ní ojú ó tún ní òdì. Bẹ́ẹ̀ ni sà. Mi ò rò díẹ̀ rí o. Tó bá fẹ́ kó tiẹ̀ síbi tó dáa yóò tiẹ̀, tó bá tún fẹ́ kó tiẹ̀ síbi tí ò dáa yóò tiẹ̀. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ rèé, ẹ rí i pé mo máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ lóde òní àbọ̀ Bíbélì ni wọ́n gbàgbọ́ nínú ẹ̀. Ṣùgbọ́n lọ́dọ̀ tèmi, lọ́dọ̀ tiwa, àwa gbàgbọ́ nínú gbogbo Bíbélì. Yorùbá Gidi TV. Ẹlẹ́mbẹ̀ ohun ẹ̀yin èèyàn wa káàkiri orílẹ̀-èdè àgbáyé níbi tẹ́ ti ń láǹfààní àti wo ìkànnì Yorùbá Gidi TV. Ẹ kú ìsinmi òní, ìwọ ti re ṣọ́ọ̀ṣì lónìí, àbó ò lọ. Ọ̀nà kan náà tún rèé láti fi gbọ́ ọ̀rọ̀ Olúwa níkànnì Yorùbá Gidi TV. Ẹ mọ̀ pé ìkànnì tó wà fún gbogbo èèyàn àti gbogbo ẹ̀yà ni, tó jẹ́ ti fún ìgbélárugẹ ọmọnìyàn, pàápàá jùlọ èdè àti àwùjọ Yorùbá. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Lónìí mo wà pẹ̀lú wòlíì Ọlọ́run tí wọ́n máa bá wa sọ̀rọ̀. Ẹ káàbọ̀ sórí ètò. Mo kí gbogbo àwọn tí wọ́n láǹfààní láti máa gbọ́ mi. Mo gbàdúrà pé lórúkọ Jésù ẹ ra àánú gbà. Mo gbàdúrà tá a bá rí ogun kógun èyíkéyìí tó ń yọ ayé ẹnìkọ̀ọ̀kan lẹ́nu, tá a bá rí ọlọ́pàá òkùnkùn tó dúró sí iwájú ìrìn àjò àyànmọ́ ènìyàn, lórúkọ Jésù iná Olúwa kó jó wọn dànù. Ògo ni fún orúkọ Ọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣeun. Ọlọ́pàá òkùnkùn ó farahàn nínú àdúrà yín gbà tẹ́ ń gbàdúrà lọ́wọ́. Bẹ́ẹ̀ ni. Àwọn wo lọ́lọ́pàá òkùnkùn kí n ṣe wọn? Ẹ ṣé. Ọlọ́pàá òkùnkùn jẹ́ àwọn aṣojú agbára òkùnkùn. Ọlọ́pàá òkùnkùn jẹ́ irinṣẹ́ agbára òkùnkùn. Ọlọ́pàá òkùnkùn jẹ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ òkùnkùn, tí wọ́n ń jẹ́ iṣẹ́ òkùnkùn láti dènà àwọn ire ènìyàn tàbí láti gbé ogun ti àwọn ènìyàn tàbí láti kojú ogun sí àwọn ènìyàn. Ohun tí ọlọ́pàá òkùnkùn tó jẹ́ nìyẹn. Láti dojúkọ àwọn ènìyàn. Bẹ́ẹ̀ ni. Báwo ni wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn? Kí ni tẹ́dà lè ṣe? Kí ni Kìrìsìtẹ́nì lè ṣe láti bọ́ lọ́wọ́ oru wọn? Ẹ ṣé. Ṣé rí ìpìlẹ̀ ayé òun ni òkùnkùn ti wà. Nínú ìwé Genesis orí 1 ẹsẹ̀ 1, ẹ gbọ́ nǹkan tó sọ. Ó ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run àti ayé. Ẹsẹ̀ 2 ó ní ayé wà ní júújú ó sì ṣófo, òkùnkùn sì wà lójú ibú. Òkùnkùn wà lójú ibú. Ó túmọ̀ sí pé àti ìpìlẹ̀ ayé tá a wà yìí, òun ni ọlọ́pàá òkùnkùn ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. Ọlọ́pàá òkùnkùn ó jẹ́ àwọn nǹkan tí ó máa ń dènà àyànmọ́ ènìyàn, pàápàá jùlọ àyànmọ́ àwọn ọmọ ológo tí wọ́n wá sínú ayé tí wọ́n fẹ́ mú àyànmọ́ ṣẹ. Ó jẹ́ àwọn agbára òkùnkùn tí wọ́n máa ń dènà ohun rere tí ènìyàn ń pilẹ̀ wípé èèyàn fẹ́ bá débi tó ga. Wọ́n jẹ́ àwọn agbára tí wọ́n máa ń dènà àwọn ohun tó jẹ́ àfojúsùn tàbí kí n sọ wípé àwọn tó jẹ́ ìdáwọ́lé ọmọ ológo. Mo gbàdúrà fún ẹnìkan tó lè rí àmì ṣe. Gbogbo agbára òkùnkùn, gbogbo ọlọ́pàá òkùnkùn tí wọ́n ń yọ àyànmọ́ yín lẹ́nu wípé ò ní débi gíga, lórúkọ Jésù iná Ọlọ́run máa run wọ́n dànù. Ẹ gbọ́ mi sà, gbogbo ènìyàn ló ní láti gbàdúrà yìí sà. Mọ́mì kan yọjú sí wa ní orí òkè. Wọ́n jẹ́ ọ̀gá ní ilé ìwé. Bí wọ́n ṣe jẹ́ ọ̀gá ní ilé ìwé, ọlọ́pàá òkùnkùn mà ti ṣiṣẹ́ tó pọ̀ nínú ayé wọn o. Ẹni tó jẹ́ ọ̀gá nílé ìwé tó ń gba owó ńlá sà. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n láǹfààní láti fi owó tí wọ́n ń gbà láti fi ṣe àwọn nǹkan ńláńlá. Wọ́n ní odidi ilé 2 làwọn kọ́, yàtọ̀ sí àwọn businesses táwọn ní. Ṣùgbọ́n nígbà tí ọlọ́pàá òkùnkùn wọnú ayé wọn sà, àìsàn náà gbé wọnú ayé ìyá yìí. Ìyá yìí sì ta lé àkọ́kọ́, ó fi tán àìsàn yóò lọ o. Ìyá yìí ta ilé kejì sà, wọ́n fi tán àìsàn yóò máa lọ.
gbogbo business èyí tí wọ́n fi owó tí wọ́n fi kó jọ pé àwọn ó ṣàdébì kan táwọn máa rìtáyà táwọn ó dẹ̀ máa fẹ̀yìntì pé iṣẹ́ táwọn fi àárọ̀ ọjọ́ àwọn ṣe yóò lè máa fún àwọn ní ìfọ̀kànbalẹ̀ ní ọjọ́ alẹ́ ṣùgbọ́n ọlọ́pàá òkùnkùn ti ṣiṣẹ́ òkùnkùn nínú ayé màmá yìí débi wípé màmá yìí sọ nígbà tí wọ́n wà pẹ̀lú mi ní ànásà wọ́n sọ wípé owó táwọn fi wọ mọ́tò wá àwọn ní láti yá ni. Mo gbàdúrà fún ẹnìkan gbogbo ọlọ́pàá òkùnkùn tó sọ ẹ́ dẹnilẹ̀ gbogbo ọlọ́pàá òkùnkùn tí wọ́n jẹ́ kó di aláìní lórúkọ Jésù iná Ọlọ́run máa run wọ́n dànù. Gbogbo iṣẹ́ tí wọ́n á kójọ sínú ayé ẹ láti máa gbógun ti àyànmọ́ àtìṣẹ́dá ẹ lórúkọ Jésù iná Ọlọ́run máa run wọ́n dànù. Ẹ gbọ́ sà dádì ìkan màtún nìyẹn tí ọlọ́pàá òkùnkùn bá bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ayé abiyamọ sà gbogbo effort abiyamọ lórí ọmọ ọlọ́pàá òkùnkùn á sì sọ dasán yóò dẹ̀ jẹ́ kí òbí kó owó jọ kó dẹ̀ fi gbogbo owó tó ní kó dẹ̀ fi tọ́jú ọmọ ṣùgbọ́n síbẹ̀ ọmọ náà ò ní níláárí. Ẹ dákun ṣé ara ọlọ́pàá òkùnkùn náà ni ẹnìkan tó lóun máa ń lálàá bí kóun lálàá kóun rọ́lọ́pàá lọ́kàn sáré dáhùn dúró kọ́lọ́pàá máa ń lé lójú ẹ ṣáà lè sọ pé ara àmì àbí iṣẹ́ ọlọ́pàá òkùnkùn ni àbí ìtumọ̀ wo ni kéèyàn máa lálàá rọ́lọ́pàá lójú oorun jẹ́. Ẹ ṣe sà ìyẹn gangan ó tètè jẹ́ kẹ́ni yẹn lè tètè mọ tó ń ṣe torí àpẹẹrẹ tó ń ṣẹlẹ̀ sí kò ní nǹkan méjì tó ń ṣe ju pé àwọn tó ń rí lójú oorun wọ́n jẹ́ ogun ìdènà fún ayé ẹ̀ iṣẹ́ ọlọ́pàá òkùnkùn ní sà ẹlòmíì gan lè láàlá tiẹ̀. bí kò máa drive báyìí káwọn ọlọ́pàá wa máa dá dúró. Ẹ wò sà ó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ni ẹnìkan náà ti pè mí fún irú ẹ̀rí níbi ọdún kan àbọ̀ sẹ́yìn sà èyí tó fọ́nì sà ó ní wípé arábìnrin sọ pé tóun bá ti ní exam tí òun fẹ́ lọ ṣe láti promote sí stage láti jẹ́ kó wà nípele tó ga ó ní tóun bá ti láàlá yẹn sà tóun bá dẹ̀ ti ń lọ lójú ọ̀nà wọ́n á dẹ̀ ó bóyá lè ní kó òun gba one way ní o tàbí ẹ̀dẹ̀ mọ̀ pé ìlú ọba ó jẹ́ ìlú tó yẹ pé òfin múlẹ̀ gan níbẹ̀ so débi wípé exam tó fẹ́ lọ ṣe yẹn ó máa miss time ẹ̀ ní ẹlẹ́ẹ̀kẹta ló ṣe arábìnrin yẹn kó tó pè mí nígbà yẹn ó ló ti wá sùn débi pé kí ló dé tó fi jẹlẹ̀ pé tó bá ti ku ọ̀la tó fẹ́ lọ ṣe exam ló máa lọ́la lálàá rí ọlọ́pàá òkùnkùn lójú oorun tí ó dẹ̀ padà ṣẹlẹ̀ lójú ayé so ẹlòmíì ó lè jẹ́ pé àlá ìbálòpọ̀ òun ni iṣẹ́ tí ọlọ́pàá òkùnkùn ṣe nínú ayé tiẹ̀ ẹlòmíì ó lè jẹ́ àlá wípé ó ń bá ara ẹ̀ níbi tó ti kúrò rí bóyá ibi tó ti ṣiṣẹ́ rí bóyá ilé tó ti gbé rí bóyá ìlú tó ti tán ti bí bóyá ẹni tó wà ní Nàìjíríà tó ń lálàá secondary school bí tó wà tẹ́lẹ̀ tàbí ẹni tí ò sí Nàìjíríà tó ń lálàá bí tó school tó ti jáde bóyá bí 20-30 years ago ara àwọn àpẹẹrẹ iṣẹ́ ọlọ́pàá òkùnkùn nìyẹn sà ọlọ́pàá òkùnkùn tún wá lè débi wípé ó tún máa ń ṣe iṣẹ́ ìgbà míì débi pé ẹlòmíì á tún rò pé àbí ọkọ ọ̀run ló yọ̀ lẹ́nu ọlọ́pàá òkùnkùn tún máa ń ṣiṣẹ́ débi wípé ẹlòmíì á rò wípé àbí ẹ̀gbọ́n bàbá òun àbí ẹ̀gbọ́n ìyá òun kan àbí àbúrò bàbá òun kan ló yọ̀ lẹ́nu ọlọ́pàá òkùnkùn máa ń ṣiṣẹ́ nínú ayé ẹlòmíì débi wípé gbogbo ìgbìyànjú ẹ̀ tó yẹ kó fún ní èrè yóò dẹ̀ gbìyànjú ṣùgbọ́n síbẹ̀ òfo ni ó máa mú mo gbàdúrà fún ẹnìkan tó lè rí àmì ṣe gbogbo bí tí ọlọ́pàá òkùnkùn bá ṣẹ́dé lórí àyànmọ́ yín lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó ṣí wọn lọ́wọ́ iṣẹ́ ẹ gbọ́ ohùn Olúwa láti òní lọ gbogbo irinṣẹ́ tí ọlọ́pàá òkùnkùn ń lò láti dá ayé ẹ dúró sí ojú kan náà lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run máa jó dànù ẹ gbọ́ mi sà ọlọ́pàá òkùnkùn lè jẹ́ kéèyàn wà ní ibi iṣẹ́ fún àwọn ìgbà tó yẹ kán ti fún ní promotion ibi iṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ kán má rí fáìlì ẹ̀ débi kí wọ́n á náà fẹ́ fún ní promotion ọlọ́pàá òkùnkùn ó lè jẹ́ kí wọ́n tu owó jọ kán kó léèyàn lọ́wọ́ pé gbà lọ fi ṣe business ṣùgbọ́n síbẹ̀ nígbà tí ó bá fi tó bí oṣù mélòó kan
kò ní rí, èyí ojú owó kò ní rí, èyí èrè gan kò ní rí. Ọlọ́pàá òkùnkùn ó lè jẹ́ kéèyàn wà ní òkè òkun kó tó àsìkò tó yẹ kó gba ìwé láti di ọmọ onílùú fún rẹ̀ kó má di orí. Mo máa sọ fún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lè sọ wípé ìwé yẹn nìkan lòun ṣáà tiẹ̀ fẹ́ gbà. Màá ní má sọ pé o fẹ́ gbàwé nìkan, torí pé tó o bá gbàwé nìkan ìwọ náà rántí pé àwọn kan ní ìwé. Mo ní ẹnìkan tó pè mí láìpẹ́ yìí, ó ti wà nílùú ọba, ó ní ìwé fún odidi ọdún 6 tó ti wà ń bẹ̀, kò dẹ̀ tí ì ra ẹyọ blọ́ọ̀kù kan sà, kò tí ì ra ẹyọ blọ́ọ̀kù ẹyẹ kan, ó dẹ̀ ti níwèé. Níbẹ̀ la dẹ̀ rẹ́ lòmíì tí ò níwèé tó dẹ̀ wà ń bẹ̀ bóyá bí ọdún 10 tó dẹ̀ ti ní ilé tó kọ́ sí Nàìjíríà. Mo gbàdúrà láti òní lọ, gbogbo orísun ogun èyí tí ọlọ́pàá òkùnkùn mú wọnú iṣẹ́ yín, orísun ogun tí ọlọ́pàá òkùnkùn mú wọnú ayé yín, lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mọ́, iná Olúwa máa jó dànù. Ọlọ́pàá òkùnkùn á máa bá ẹlòmíì débi wípé gbogbo ìgbà ni ó ṣáà máa lọ sí ilé ẹjọ́. Gbogbo ìgbà tó bá dẹ̀ ṣe ń délé ẹjọ́ báyìí, gbogbo owó tó tù jọ àná tán kó tó di pé wọ́n dá láre. Nígbà tó bá tún yá, tó bá tún ṣe lọ, bóyá ó tún ti ń kówó jọ o, tó bá tún ti pẹ́ o, nǹkan ká tó ṣẹlẹ̀ tí wọ́n á tún fi gbé sílé ẹjọ́. Ìgbà tó wọ́n bá tún tán, iṣẹ́ tí ọlọ́pàá òkùnkùn máa ń ṣe nínú ayé ènìyàn nìyẹn. Ẹlòmíì sà, ihun tí ọlọ́pàá òkùnkùn máa ń ṣe nínú ayé ẹ̀, òun náà ni ogun àṣedànù. Ẹ gbọ́ sà, ẹni tó sọ wípé dádì kí ló ń ṣẹlẹ̀, gbogbo obìnrin tóun bá ti rí òun á fẹ́ ná gbogbo last card òun lé lórí, ṣùgbọ́n at the end of the day tó bá ná gbogbo owó tán, obìnrin yẹn á padà filẹ̀. Òun wá wò pé ṣe bí wọ́n máa sọ wípé ọkùnrin tí ò fowó tọ́jú obìnrin lóbìnrin ò kì í dúró tì, òun tún ná owó lé obìnrin yẹn lórí, kìí ṣe méjì kìí ṣe mẹ́ta, kódà ìgbà tó tó bí ẹlẹ́ẹ̀karùn lòun tó wá wò pé ẹ dúná kí ló ń ṣe òun báyìí. Òun dẹ̀ rí ọ̀rẹ́ òun kan tó jẹ́ pé ó jẹ́ kó yé òun pé òun ò kì í fi owó bá obìnrin ṣeré, ṣùgbọ́n síbẹ̀ obìnrin máa ń wọ́ ọ̀tì kiri ni. Iṣẹ́ tí ọlọ́pàá òkùnkùn ṣe nínú ayé ènìyàn nìyẹn. Mo gbàdúrà ẹnìkan wà ń bì, gbogbo ohun rere tí ọlọ́pàá òkùnkùn ti bàjẹ́ mọ́ ọ lọ́wọ́, lórúkọ Bàbá tọmọ tẹ̀mí mọ́, ó yá kó gbà àtúnṣe. Ẹ gbọ́ sà, tí ọlọ́pàá òkùnkùn bá wọnú ayé yìí, á máa sọ̀yàn di aláìmọ̀ọ́ṣe. Gbogbo bó ṣe wù kó gbọ́n tó, gbogbo bó ṣe wù kó ní ìmọ̀ tó, gbogbo bó ṣe wù kó lóye tó, at the end of the day ẹni tí ò mọ nǹkan kan yóò padà máa make ẹ̀. Ẹni tó wá mọ tó jẹ́ pé tán bá fẹ́ fún ní grade sà, wọ́n á fún ní grade A, ṣùgbọ́n gbogbo ìgbìyànjú ẹ̀ kò ní so èso kankan. Iṣẹ́ tí ọlọ́pàá òkùnkùn máa ń ṣe nínú ayé ènìyàn ó jẹ́ iṣẹ́ tó burú. Ẹ gbọ́ mi sà, ẹni tó bá lè gbàdúrà nìkan ló lè bọ́ lọ́wọ́ iṣẹ́ ọlọ́pàá òkùnkùn. Ẹ wò mí sà, nígbà tí ọlọ́pàá òkùnkùn ṣiṣẹ́ nínú ayé Dáníẹ́lì, ó jẹ́ kán lè mú Dáníẹ́lì kan ju Dáníẹ́lì sínú owó kìnìún, nítorí pé nǹkan tí Dáníẹ́lì ṣe, ẹ jẹ́ ká wò, mo fẹ́ gbàdúrà sọ́lọ́run, ó wá dológun pé ẹ lọ mú ẹ tì mọ́lé, ó dológun pé ẹ mú ẹ jù sínú owó kìnìún. Iṣẹ́ ọlọ́pàá òkùnkùn ni. Ọlọ́pàá òkùnkùn ló lu àwọn tí wọ́n ṣe iṣẹ́ ibi láti jẹ́ kí wọ́n ti Dáníẹ́lì sínú owó kìnìún. Ọ̀pọ̀lọpọ̀ náà gbà mí, a máa wò pé mo ti gbàdúrà, mo ti gbìyànjú, kò yẹ kó jẹ́ mi nírú ilé ìṣẹ̀lẹ̀ sí. Tó bá ti ń rí bẹ́ẹ̀ fún ènìyàn, ó yẹ kéèyàn kíyèsára pé ó ti ní ọwọ́ kan nínú èyí tí iṣẹ́ ọlọ́pàá òkùnkùn. Bó bá rí bẹ́ẹ̀, kí ni ojútùú sí irú ìṣòro àwọn tí ọlọ́pàá òkùnkùn ń bá jà? Tí ọ̀rọ̀ ènìyàn bá ti wá ń rí báyìí, àwọn nǹkan 5 ni ènìyàn ní láti ṣe. Àkọ́kọ́ ńbẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ kọ́kọ́ ṣe àwárí ara ẹ̀. Bíbélì wípé àwọn ènìyàn mi ṣègbé nítorí pé wọn ò ní ìmọ̀. Bí ènìyàn bá ti ṣe àwárí ara rẹ̀, ó ṣeé ṣe kó má bọ́ lọ́wọ́ ọlọ́pàá òkùnkùn. Ìdí nìyẹn, ẹlòmíì tó fẹ́ pe wòlíì sà, ìwọ gangan fúnra rẹ̀ ó ti wà condemned nínú ọkàn pẹ̀lú wòlíì tó fẹ́ pè. Ẹlòmíì sà, ó fẹ́ pe aládùúà tó ní ìgbàgbọ́ pé Ọlọ́run ń lò fún ìtúsílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, ó ń ṣe iyèméjì. Èèyàn ní láti kọ́kọ́ ṣe kíni, láti kọ́kọ́ ṣe àwárí ara ẹ̀ pé ènìyàn tí Ọlọ́run dá mi ní ènìyàn rẹ̀,
ó sì dá mi láti wá rí ògolo, ó dá mi láti wá mú àyànmọ́ṣẹ. Nígbà tó bá ti ṣàwárí ara ẹ, ẹlẹ́ẹ̀kejì ni wípé o ní láti dá Ọlọ́run mọ̀. Nítorí pé ẹni tí ò bá dá ara rẹ̀ mọ̀, tí ò bá ṣàwárí ara ẹ̀ gan kò lè dá Ọlọ́run mọ̀. Torí pé láti ara ẹ̀ gangan ni wàá ti mọ̀ pé iṣẹ́ Ọlọ́run lágbára. Láti ara rẹ̀ ni wàá ti mọ̀ wípé Ọlọ́run lè lo àwọn tó fẹ́ pè fún àdúrà fún ọ̀nà àbáyọ fún ayé rẹ̀. Nígbà tó bá wá ti ṣe àwárí tó ti dá Ọlọ́run mọ̀, ẹlẹ́ẹ̀kẹta ni pé o ní láti lè máa gbàdúrà. Bíbélì wípé ká máa gbàdúrà láìsinmi. O ní láti gbàdúrà. Níbi àdúrà yìí, ibi tó tún ti wá nílò wòlíì nìyẹn. Ẹnìkan sọ wípé o máa ti pe ọ̀pọ̀lọpọ̀ wòlíì kò máa tí ì sí ọ̀nà àbáyọ. Wọ́n ti ń gbowó lọ́wọ́ ẹlòmíì tí ò ní sí nǹkan kan tí ó tẹ̀yìn ẹ̀ yọ. Sórí owó tán gbà lọ́wọ́ ẹ. Bí 1.4, 1.2 million. Àkọ́kọ́, ìwọ gangan fún ara rẹ ò dára ẹ lójú. Lọ́nà wo? Ẹ ṣe sà. Dádì, mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá sọ irú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí fún mi pé ẹ jọ̀ọ́ sà, ẹ jọ̀ọ́ mà, kí ni mo bá débẹ̀ tí wòlíì àbáfọ́ àbí babaláwo fi ní kí n mú owó tó tó bẹ́ẹ̀ yẹn wá tí màá dẹ̀ lè kó lẹ̀. Wọ́n lè fẹ́ fi ṣe tutù tàbí fi. Òun náà òun gangan kò tí ì dára ẹ̀ mọ́ ní sà. Ra àwọn nǹkan ẹ lò. Àlóhùn gangan ò tí ì dára ẹ̀ mọ́ ní. Tó o bá dára ẹ̀ mọ̀, ìwọ ń pè kankan ní designing spirit sà. Designing spirit. Pé ìtàn ní í ṣe yìí, ìjẹun tó tọ́ ni. A lè pè ní ìmọ̀lára. Ìdí nìyẹn tí àwọn kan tún wá máa ń ṣe àṣìṣe níbì kan o. Wọ́n ní Bíbélì ní ká máa fi ẹ̀mí dán ẹ̀mí wò. Ẹlòmíì ọ̀nà tó ń gbé gbà ọ̀nà tó fi ń ṣìnà ni. Wòlíì tó sọ̀rọ̀ tí ó lè wù ẹ́ kó bùyàn ní ọkọ̀ 20 million. Ó wù ẹ́ ni. Bóyá bá dùn àbá gbà. Ó dẹ̀ lè wù ẹ́ kó jẹ́ káàṣì. Ayé ọ̀tọ̀ nìyẹn. Ṣùgbọ́n kí ló lè mú yàn sọ̀rọ̀ tó kọjá 200 ní Nàìjíríà tá a ṣì wáyé? Kí ló lè mú yàn tó lè. Táwọn èròjà tán fẹ́ lò bá pọ̀. Sáà, kò sí irú èròjà kankan téèyàn lè fẹ́ lò sà. Nígbà tí agbára Ọlọ́run wà níbẹ̀, béèyàn fẹ́ ra ẹran sà, kí ló fẹ́ ra ẹran tó sì kọjá ẹran kan sẹ́ran méjì sí, tí ó dẹ̀ wá dẹ̀ ra ètò ní tó tún ṣe é sọ pé owó yìí náà níwọ̀nba ó ṣe é lò. Ìkà nírú ẹni tó bá ti tìyàn sírú iṣẹ́ bẹ́ẹ̀. Èmi tiẹ̀ máa sọ fún yàn pé wọ́n ti kọ́ lẹ́yìn sà. Iṣẹ́ gan tó bá ti pọ̀ tó bá ti jù bẹ́ẹ̀ yẹn lọ, yàtọ̀ sí pé bóyá ẹgbẹ́ Yorùbá yẹn yàtọ̀ sí pé bóyá wọ́n ní pé ẹ lọ ra àwọn nǹkan yẹn fúnra yín tí ó dẹ̀ ṣojú yín báyìí. Èyí tó bá ti kọjá 500 sókè, ó lè jẹ́ pọ́n lè ní o lọ ra fúnra ẹ̀. Tó bá ti kọjá yẹn sà, mi ì ní parọ́ fún yín, kò lè ṣiṣẹ́ gan. Bẹ́ẹ̀ ni sà. Ẹni yẹn èyàn ó ti wulẹ̀ mọ́rú èèyàn tó jẹ́ ni. Ṣùgbọ́n àwọn èèyàn wá fúnra ara wọn gangan. Mo máa sọ kankan fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Màá ní ẹ̀ ń wá òótọ́ ṣùgbọ́n ẹ fẹ́ olóòótọ́. Ẹ jẹ́ n tún sọ lẹ́ẹ̀kan sí. Àwọn èèyàn wá gangan sà. Wọ́n ṣe kí ni? Wọ́n fẹ́ òótọ́ ṣùgbọ́n wọn ò fẹ́ olóòótọ́. Torí gbogbo ọ̀rọ̀ tí olóòótọ́ bá ń sọ létí wọn kì í tẹ́ wọn lọ́rùn. Ìdí nìyẹn tó fi dàbí wípé àwọn tí wọ́n ń gbowó ta ni wọ́n ń gbà yìí, wọ́n fẹ́ràn wọn ju ẹni tó ń sòótọ́ lọ fún wọn sà. Ẹni tí ó máa ṣèṣòro láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru sà, ẹ lọ wò dáadáa, wọn yìí sábà tọ́jú irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹjọ́ ẹni tí wọ́n máa complain ni pé àtijọ́ tó ti gbowó lọ́wọ́ wa la ti ń pè é tí ò gbé kọ́ wa, irú ẹni bẹ́ẹ̀ yẹn lẹ́ẹ̀ máa gbọ́ pé wọ́n fún ní owó tàbí ó gba owó kan lọ́wọ́ wọn. Ìdí nìyẹn tí mo fi kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ pé èèyàn gbọ́dọ̀ kọ́kọ́ dára ẹ̀ mọ̀. Nígbà àwọn èèyàn bá sọ fún mi pé lọ mú 1 million wá, ẹjọ́ kí ló ṣé èèyàn ló fẹ́ rà? Lè jẹ́ màálù kan tí wọ́n. Ẹjọ́ sà, kí là ń fi màálù ṣe? Ṣe ètò àdúrà. Ó ti pọ̀ jù sà. Tí èèyàn ẹ máa gbọ́ sà, àpẹẹrẹ lèèyàn máa ń mú níbi ọ̀rọ̀ àdúrà. Ṣé ẹ gbọ́ mi sà? Àpẹẹrẹ lèèyàn máa ń mú níbi ọ̀rọ̀ àdúrà. Ẹni tí ò tí ì ṣiṣẹ́ 150,000 fún mi, kí n rí àpẹẹrẹ tó dá ń bẹ̀, tó wá jẹ́ pé bí 1 million ló ti ní ìbẹ̀rẹ̀, tàbí bí 800 ló ti ní ìbẹ̀rẹ̀, tàbí bí 700 ló ti ní ìbẹ̀rẹ̀.
tí ì ṣe pé bóyá ó wù mí. Ìgbà míì fún àpẹẹrẹ bóyá ẹ̀mí Ọlọ́run ní ókè o mọ́mì o a fẹ́ lọ bá yín ṣe ìtọrẹ àánú o. Ẹni yẹn lè decide pé iye tó wù mí nì. Ṣe tó bá sọ pé wòlíì ìgbà yẹn lọ́wọ́ ẹ o ti dẹ́ṣẹ̀ o. Torí wípé wọ́n bí ẹ́ tàbí kí n sọ pé wọ́n sọ pé èló ló fẹ́ ṣe láti fi ṣe tàbí ókè o mo fẹ́ bá yín lọ bí àdúrà o nǹkan tẹ́ bá lágbára ẹ sẹ́ndì sí mi o wá fi 2 million lẹ̀ ṣe mọ̀ pé ó yàtọ̀ sí pé mọ̀mọ́ iye tẹ́ ẹ̀ náà rè tàbí iye tí màá gbà rè. Ara ìnímọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ fi ń ṣe mistake náà nìyẹn. Nípa ètò àdúrà àtàwọn iṣẹ́ wọ̀nyí kí ni Bíbélì sọ nípa ẹ̀ gan? Ẹ ṣé sà dádì inú mi dùn fún ọ̀rọ̀ tẹ́ sọ yìí. Bíbélì sọ pé ìgbàgbọ́ láìsí iṣẹ́ òkú ni. Kí là ń pè ní iṣẹ́? Ṣẹ́rí mo máa ń sọ pé ṣẹ́rí Bíbélì yìí jọ torí Ọlọ́run má jẹ́ kó tiẹ̀ síbi tí ò dáa. Àbí kéèyàn má lò ó. Má jẹ́ kó tiẹ̀ síbi tí ò dáa. Bíbélì tiẹ̀ sí. Ẹ ṣé sà ẹ ṣé mo mọ̀ ìdí tí mo fi sọ bẹ́ẹ̀. Ìdí ni wípé Bíbélì ní ojú ó tún ní òdì. Bẹ́ẹ̀ ni sà. Mi ò rò díẹ̀ rí o. Níbìkan ó ní má ṣe dá ṣèrè lóhùn kó má bàa gbọ́n lójú ara rẹ̀. Níbìkan ó tún ní dá lóhùn. Bó bá ṣe wù bẹ́yẹ bá ṣe fò ní. Òun náà ni mo ṣe sọ ṣùgbọ́n nígbà míì tó bá yẹ kéèyàn dá ṣèrè lóhùn ṣé ẹ gbọ́ mi o tó bá dá lóhùn ẹlòmíràn wá sọ pé ṣe Bíbélì ni kò yẹ ká ẹ dá lóhùn ẹ ti dẹ́ṣẹ̀ ẹ ṣe ìránṣẹ́ Ọlọ́run. Tí èèyàn ò bá tún wá dá lóhùn ẹlòmíì tún lè sọ pé àṣebí ìránṣẹ́ Ọlọ́run ní iṣẹ́ ń bẹ̀rù àti dáwèrè lóhùn ni. Bíbélì náà ni wàá sọ. Òun náà mo ṣe sọ wípé kéèyàn Yorùbá tútù bí àdàbà jẹ́ ọlọ́gbọ́n. Òun náà ara ẹ̀ náà ìtẹ́ ìsọ lọ́wọ́ yìí ìkan náà sì ni o ṣùgbọ́n eléyìí ó ní ṣe ìgbà tó tún yóò tún ní má ṣe. Ṣe rí pé tó bá fẹ́ kó tiẹ̀ síbi tó dáa yóò tiẹ̀ tó bá tún fẹ́ kó tiẹ̀ síbi tí ò dáa yóò tiẹ̀. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ rèé ẹ rí i pé mo máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ lóde òní àbọ̀ Bíbélì ni wọ́n gbàgbọ́ nínú ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tèmi lọ́dọ̀ tiwa àwa gbàgbọ́ nínú gbogbo Bíbélì nítorí pé ní John 9 sà nígbà tí Jésù rí ọkùnrin tá a bí ní afọ́jú sà. Okay, sir. Jésù rí pé a bí ní afọ́jú àwọn ọmọ ẹ̀yìn Jésù gan bí léèrè pé ọmọ tá a bí láfọ́jú yẹn jọ Jésù ṣé ó ṣẹ̀ ni àbí kí ló lè fà á? Jésù ní kò lẹ́ṣẹ̀ kódà kìí ṣe fámìlì ẹ̀ gan ló ṣẹ̀ ṣùgbọ́n ká lè fi ògo Ọlọ́run ni. Ẹ wá wo nǹkan tí Bíbélì sọ pé ká lè bá fi ògo Ọlọ́run hàn kìí ṣe dẹ́ pókò gbàdúrà lásán fún tó gba ìwòsàn. Yorùbá mi ò tí yé yín sà. Ohun tí Bíbélì sọ pé ká lè fi ògo Ọlọ́run hàn lé lórí. Jésù kò sọ pé pé ó yá la ojú rẹ kójú náà la o. Èyí tá a fẹ́ fi ògo Ọlọ́run hàn Jésù ṣe ètò àdúrà. Àwọn kan máa sọ pé ètò kọ́ ètò àdúrà ni. Òun náà ni pé Jésù tu itọ́ sí ilẹ̀ ó dẹ̀ fi amọ̀ pò ó lẹ̀ mọ́ ojú ẹ̀. Lẹ́yìn ìgbà tó lẹ̀ mọ́ ojú ẹ̀ kò wá dáadé síbẹ̀ o ó tún wá rán lọ sí odò Súláìmù wípé kó lọ wẹ̀ lódò. Mo ń sọ pé àwọn ìjọ wa kan lónìí tán bá sọ pé daddy Gio I want to go to river to go and bath and pray there they will say it's Baba Riki it's Iya Riki it's Aunty Riki. Ṣùgbọ́n Jésù gan sọ fún arákùnrin náà pé kó lọ sódò Súláìmù kó lọ wẹ̀. Ó ṣàrí ibi tó ti sọ fún arọ wípé gbé àkéte rẹ kó dìde kó sì máa rìn arọ sì rìn náà kò ṣe nǹkan kan bẹ́ẹ̀. Èmi máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ máa ní o má jẹ́ kí wọ́n bà tiẹ̀ jẹ́ ṣùgbọ́n o gbọ́dọ̀ ṣọ́ra. Òun nírú ìtẹ́ sọ yìí. Ìdí ni wípé nípa wípé àwọn ó ṣe ìlànà àbí ètò àdúrà fún ọ ó wá dológun à ń sọ wípé à ń gbẹ́bọ lóríta. Àwọn wòlíì kan ṣe bẹ́ẹ̀. Ó lè jẹ́ bẹ́ẹ̀ mi ṣe darí. Rárá sà kò sí ẹ̀mí kẹ́mi ló máa ń darí èèyàn sí irú rẹ̀. Ó lè jẹ́ bí ẹ̀kọ́. Ẹ gbọ́ mi sà ẹ̀mí kẹ́mi ló lè darí wòlíì lọ síbi ẹ̀kọ́ lọ sóríta. Ṣé gbọ́ mi sà? Ìlànà ètò àdúrà wà lọ́tọ̀ ìlànà ìṣẹ̀ǹbáyé wà lọ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n gbà míì ó lè fẹ́ papọ̀. Mo máa ń sọ wípé níbi tẹ́ ẹ bá ti rí original ẹ rí fake. Ẹ wá gbọ́ o àti fake àti original they are like the same. Wọ́n máa ń fẹ́ jọra. Ẹ ṣe sà. Ìdí nìyẹn ó lè dé ibì kan kó dàbí pé ó fẹ́ jọra wọn
ṣùgbọ́n kì í ṣòun. Ṣùgbọ́n àwa nítorí pé ó fẹ́ jọra wọn káwa náà wá ṣe bíi ti wọn, torí pé ìta gbé lọ́wọ́ ó yàtọ̀ sí titi wọn. So ètò àdúrà wà, Bíbélì sì fi múlẹ̀. Nígbà tí wọ́n bi Jésù náà léèrè wípé Rábì, nígbà tó ti dé báyìí tọ́lọ́run ti fún ọ ní gbogbo agbára láyé àti lọ́run láti máa ṣàkóso báyìí nínú májẹ̀mú tuntun, wọ́n wá ní gbogbo ayé tá à ń gbé nígbà májẹ̀mú láéláé tó jẹ́ pé a pa ẹran láti fi rúbọ sí Ọlọ́run, a pa ẹran láti fi sàmì sí ilé wa bóyá nígbàkigbà tó bá yẹ. a ti máa tún fi ẹyẹlé rúbọ. Bẹ́ẹ̀ ni a fi ẹyẹlé rúbọ bóyá nígbà tó bá yẹ. Ṣùgbọ́n nígbà tí wọ́n bi Jésù léèrè wípé ṣé a tún máa ṣe àwọn nǹkan wọ̀nyí nígbà tí wọ́n ti dé, ẹ jọ̀ọ́ kí ni Jésù fi dá wọn lò? Jésù sọ wípé èmi ò wá láti wá pa òfin rẹ́. Ẹgbẹ́ Yorùbá o, mi ò wá láti wá pa òfin rẹ́. Nǹkan tí wọ́n ṣe yẹn o, èmi ò wá láti wá sọ pé kán má ṣe rárá mọ́ o. Ṣùgbọ́n èmi wá mú òfin tèmi ṣẹ. Ṣẹ́rí, mo ti sọ pé Bíbélì tí èèyàn bá ní ẹ̀mí mímọ́ Ọlọ́run, èèyàn ó kọ̀ máa ṣera ẹ̀, yóò dẹ̀ rò pé òun pa òfin Ọlọ́run mọ́ ni, kò dẹ̀ ní mọ̀ pé òun lòún ṣera òun. Yóò máa pa ara ẹ̀, kò dẹ̀ ní mọ̀ pé òun lòún pa ara òun, yóò rò pé òun pa òfin Ọlọ́run mọ́ ni. Mo gbàdúrà fún ẹnìkan lọ́jọ́ kan, ẹ̀mí Ọlọ́run wá darí mi pé kó ṣe àwọn nǹkan kankan. Ó wá ní gírámà òun kan wà níbí o, pé wòlíì mà níwọ̀n, pé wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀. Mo wá ní ẹ gbé fún wọn. Èmi gan rẹ́dì, torí èmi gan mo máa ń láìkí kéèyàn jẹ́ onímọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, torí èmi náà fẹ́ kọ́ ìmọ̀ sí. Ṣùgbọ́n màá dẹ̀ jẹ́ kó tún yé wọn àwọn nǹkan tó pọ̀. Gírámà wá ní ẹ jọ̀ọ́ irú wòlíì wo ni tọ̀dọ̀ ti yín o? Mo wá sọ fún wọn, mo ní mọ́mì, mo fẹ́ béèrè méjì lọ́wọ́ yín, ṣé ẹ dá mi lóhùn? Wọ́n láwọn ó dáhùn. Mo ní èèyàn méjì kan wà nínú Bíbélì. Àkọ́kọ́, ẹni tó jẹ́ àyànfẹ́ Ọlọ́run jù, tí mo lè categorize ẹ̀ nílẹ̀ Yorùbá bí ẹyinjú Olúwa. Ẹ̀ẹ̀kejì, ẹni tí inú Ọlọ́run dùn sí, tó ní kó béèrè nǹkan kí nǹkan tó bá wùn, tó dẹ̀ ṣe ju nǹkan tó wùn lọ, tó nǹkan tó béèrè lọ. Mo wá ní ẹ jọ̀ọ́, kí ni àkọ́kọ́ ni Dáfídì, tí í ṣe ẹni tí Ọlọ́run sọ pé ènìyàn bí ọkàn mi. Ẹlẹ́ẹ̀kejì ni ọmọ rẹ̀ tí í ṣe Sólómọ́nì, ẹni tí ó ṣe nǹkan kan fún Ọlọ́run, tí Ọlọ́run ní béèrè nǹkan tó fẹ́, ṣùgbọ́n ìmọ̀ ọgbọ́n àtòyé ló béèrè lọ́wọ́ Ọlọ́run, tọ́lọ́run fún un tó dẹ̀ tún sọ di ọlọ́rọ̀ káàkiri gbogbo àgbáyé. Now kí ni àwọn méjèèjì yẹn ṣe? Wọ́n fi ẹran rúbọ sí Ọlọ́run ni. Ẹ wá jọ̀ọ́, is that not the same God then and now? Tó túmọ̀ sí wípé Ọlọ́run yẹn kan ṣoṣo náà ṣì ni, ṣùgbọ́n tá a bá wá máa sìn, a gbọ́dọ̀ sìn pẹ̀lú ẹ̀mí òtítọ́. Ènìyàn kankan ò gbọ́dọ̀ kú ẹ̀ṣìnà kó má bàa ṣègbé. Ènìyàn kankan ò gbọ́dọ̀ torí ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kó tún wá ṣera rẹ̀ léṣe o. Ẹni tó bá ti ń ní orúkọ tó yàtọ̀ sí orúkọ Ọlọ́run sóhunkóhun, gbà wípé kì í ṣe ti Ọlọ́run. Ṣùgbọ́n ẹni tó bá tún ti sọ fún ọ wípé ohun tọ́lọ́run dá kò tó ń ṣe ìlò fún ẹ, gbà wípé àdábọwọ́ ni o. So ọ̀nà méjèèjì yẹn, nǹkan kan ṣẹlẹ̀ sí èèyàn kan. Ẹni tó yẹ kó lọ fún ìtọ́jú, ṣùgbọ́n ó wo rẹ̀ níran pé God will do it. Àwọn nǹkan kan wà tọ́lọ́run ò kì í ṣe o. Àwọn nǹkan tọ́lọ́run ò dẹ̀ kì í ṣe náà ni pé ohun tó bá fi àìmọ̀ kan tó bá fi ṣe Ọlọ́run ò ní dáhùn. No. Ohun tó bá ti fi àìmọ̀ kan ṣe Ọlọ́run ò ní dáhùn o. Ara ẹ̀ náà ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nígbà tán bá pe wòlíì tán, tí wòlíì jíṣẹ́ fún wọn tán, ṣùgbọ́n wọ́n sọ fún wòlíì pé màá máa pè yín lọ́la. Wọ́n ti gbà wípé Bíbélì wípé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run ni ọ̀rọ̀ náà, nípa ẹ̀ la fi dá ayé àti ọ̀run, lẹ́yìn ẹ̀ kò sí nǹkan kan tá a dá mọ́. Ó ti gbàgbé pé nígbà tí wòlíì sọ fún ẹ pé Olúwa ní kó ṣe báyìí, ṣùgbọ́n o kó má jẹ́ ẹni tí à ń sọ lọ́wọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí ẹni yẹn sọ ó sì bá ìlànà mu, wàá wá sọ fún pé wàá pè padà, ò ní pè padà mọ́. Àìmọye ẹlòmíì ó lè ti pè mí bí ọdún kan àbọ̀dún méjì, tó bá padà pè mí
kí n pray fún mo lè pray fún wa dádì ẹ̀ sọ vision ni mi sọ vision lẹ́ẹ̀mejì fún èèyàn tí ò bá ti ṣe ti bá ní ó ṣe torí pé mo mọ nǹkan tí ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ mi gbọ́dọ̀ jẹ́ kó mú mi ṣẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ò kí ń lọ láìṣẹ ó ní bí ọ̀run àtayé ń kọjá lọ kínkín nínú ọ̀rọ̀ Ọlọ́run àyàfi tó yẹ pọ̀rọ̀ ara mi ni mo sọ fún ẹ nígbà yẹn ni màá jó lọ ṣùgbọ́n tó yẹ pọ̀rọ̀ tọ́lọ̀ ní sọ fún ẹ ni a gbọ́dọ̀ ṣe ìdí nìyẹn tó fi dàbí pé ọ̀pọ̀lọpọ̀ wọn á máa sọ pé àwọn wá ọ̀nà àbáyọ wọ́n ti dàbí pé ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n fi síbì kan tí wọn ò múṣẹ yóò dènà bòmí ẹ kàn fún ọ̀pọ̀lọpọ̀ wòlíì àbabaláwo àti àáfà ẹ kàn fún wọn ní gbódídí sàn ni nítorí pé àwọn ọ̀rọ̀ májẹ̀mú kan tẹ́ fi síbì kan yóò mọ̀ pé ó ti di májẹ̀mú ẹ ti fi síbì kan ẹ ti gbàgbé ẹ̀ síbì kan ẹ wà máa wá mi ìmí tẹ́ ẹ wá yẹn wọ́n lè try ẹ̀ kó má wọ́ọ̀kì mọ́ torí ìtẹ́ fi síbì kan yẹn kò ìṣẹ̀dá tí ẹgbẹ́ ò ní jẹ́ kí ìtẹ́ fẹ́ ṣe wọ́ọ̀kì mọ́ ìdí nìyẹn tí ẹ ṣe gbọ́dọ̀ máa kíyèsára gbogbo torí ẹ̀ lómi máa ń rò pé ọ̀rọ̀ mo fẹ́ gbàdúrà ọ̀rọ̀ ẹ̀fẹ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹ̀fẹ̀ ẹnìkan pè mí lọ́jọ́ kan ó wà ní Italy ìgbà tó wà ní Italy ó wà ní Italy ìgbà tó sì ní Italy tó wà níbi tó dá o lè pè mí fún ọ̀rọ̀ ayé ẹ̀ ó wá jẹ́ gbà tó wà ní Italy tẹ lọ ibi ẹ̀fẹ̀ ibi ó jẹ ẹ wá ń pè mí hello daddy ẹ gbàdúrà fún mi mo wá ń gbọ́ ariwo lóríṣiríṣi mo dẹ̀ jẹ́ nìkan tó yẹ pé tí má ti fẹ́ gbàdúrà fún yàn ọ̀tọ̀ ní ìmọ̀ ara ọ̀tọ̀ ní ìmọ̀ ẹ̀mí méjèèjì ni mo máa ń kó papọ̀ mo wá rí i pé ibẹ̀ yẹn ń pariwo kí ló ń ṣẹlẹ̀ níbo lẹ wà ó lóun wà nílé olóúnjẹ mo ní kí lẹ pè mí fún àdúrà mo ní ẹ ti ṣe nǹkan tó lè dì fún ayé yín torí pé ó yẹ kẹ́ ẹ fún ayé yín ní ọ̀wọ̀ so àsìkò tó lọ́wọ́ ló yẹ kẹ́ pè fún àdúrà sí kì í ṣe àsìkò tí ò nítumọ̀ ẹ ṣe nǹkan kan lọ́wọ́ tí ó jẹ́ pé kátẹ̀ sọ pé bóyá ibi iṣẹ́ téèyàn dẹ̀ wò pé àsìkò ìjẹ́ sáré wáàyè wà á tún wáàyè díẹ̀ ni èè ṣe pé bóyá wà á máa ṣe nǹkan tí ò nítumọ̀ kankan tàbí nǹkan tó tẹ̀ wò pé torí ayé wà á máa ṣe lọ́wọ́ wà á máa pè fún àdúrà torí ẹ̀mí mímọ́ tó fẹ́ iṣẹ́ ń gbà mí gan ó lè má jẹ́ kó ṣiṣẹ́ tó yẹ kó ṣe lásìkò yẹn Ọlọ́run á ràn wá lọ́wọ́ ojú ò ní tì wá ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ sà ó ní láti gbàgbọ́ Bíbélì wípé ǹjẹ́ ìgbàgbọ́ ní ìdánilójú tá à ń retí ìjẹ́rìísí ohun tí a kò rí ó wá sọ ní ẹsẹ̀ kejì ó ní nínú ẹ̀ ní àwọn alàgbà tí ní ẹ̀rí rere ìwọ náà fẹ́ ní ẹ̀rí rere ló ṣe pé ìránṣẹ́ Ọlọ́run ìwọ náà gbọ́dọ̀ ní ìgbàgbọ́ àìní ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sà òun ni ò jẹ́ kán tètè rí ìdáhùn àdúrà ẹlòmíì àìṣe ìgbàgbọ́ òun gbàgbọ́ nígbà tẹ bá sọ̀rọ̀ Ọlọ́run fún tán tẹ bá gbàdúrà fún tán tẹ tún bá sọ̀rọ̀ tán dádì ṣé tẹ bá dẹ̀ ti ṣe kíní ṣe àdúrà tẹ fẹ́ ṣe nǹkan yẹn dẹ̀ máa bọ́ sí máa ní nígbàgbọ́ náà nìyẹn nígbà tí mo béèrè pé ṣé ẹ nígbàgbọ́ lẹ́ẹ̀ nígbàgbọ́ mo dẹ̀ sọ fún yín pé àdúrà yìí o báyìí láṣẹ ṣe báyìí láṣẹ ṣe báyìí láṣẹ ṣe ẹ tún ń bi mí léèrè pé ṣé tẹ bá ti ṣàdúrà yẹn ṣé ó máa bọ́ sí o wá sọ pé torí o ti ṣe àwọn àdúrà ń bì kan rí tí ò bọ́ sí Ọlọ́run ò kì í rìn bẹ́ẹ̀ o mo máa sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé ibi tó fílẹ̀ tó gbà bẹ̀ kọjá ò lọ wá ọ̀nà àbáyọ ó lè jẹ́ bẹ̀ gangan ni ọ̀nà àbáyọ wà ìgbà tó bá tó lè débẹ̀ ni wà tó lè rí ọ̀nà àbáyọ yẹn ó lè jẹ́ pé wòlíì tó ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí ó lè jẹ́ òní Ọlọ́run sì ń dá situation yẹn dúró díẹ̀ ó lè jẹ́ pé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó lè jẹ́ pé agbára Ọlọ́run tó ń gbọ́ láti inú ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ ó lè jẹ́ pé òun lọ́lọ́run dá dúró díẹ̀ láti fi tú ọ sílẹ̀ ṣùgbọ́n nígbà tó bá ti wò pé jẹ́ ń gbé kúrò ńbẹ̀ tàbí wo ọ̀rọ̀ tó ń sọ kò tí ì bá tèmi ó ṣeé ṣe kéèyàn fẹ́ pàdánù oore ọ̀fẹ́ Ọlọ́run lórúkọ Jésù mo gbàdúrà ẹ ò ní pàdánù oore ọ̀fẹ́ Ọlọ́run èèyàn gbọ́dọ̀ lè ní ìgbàgbọ́ ìkarùn bẹ̀ ni wípé ìwọ náà gbọ́dọ̀ jẹ́ aláàánú o gbọ́dọ̀ jẹ́ aláàánú ṣe rí àánú máa ń ṣe mí gan níbi àárín tí mo dé yìí mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bí ó ṣe jẹ́ pé àwa náà sì ń gbìyànjú ṣùgbọ́n tá a tún ń gbàdúrà sí Ọlọ́run àwọn bàbá wa tán ti di ńlá kọ́lọ́run jẹ́ káwa náà lè di ńlá tó bẹ́ẹ̀ èmi máa ń gbàdúrà pé gbogbo ibi tí ń bá lọ bóyá wọ́n invite mi sí program yálà wọ́n pe owó wọn pe owó màá tọwọ́ bọ àpò mi mo gbọ́dọ̀ fowó lẹ̀ kódà tí n bá rí èèyàn ní ojú ọ̀nà tó bá ń gbàdúrà fún mi níjó lọ lásán ọ̀pọ̀lọpọ̀ mo mọ iye èèyàn thousands of people tó ti pè fún àdúrà ìtàn ni wọ́n ṣe gan wọ́n ṣe èyí kan tí wọ́n á ṣe ìtọrẹ àánú fún ìránṣẹ́ Ọlọ́run tó tiẹ̀ gbàdúrà fún wọn even kó ṣe counseling gan látara abẹ gan ó lè má tí ì láǹfààní àti ṣe tán ní o ṣe gan kó jẹ́ pé nípa wípé o tọrẹ gan ni wàá dẹ̀ fi rí ìdáhùn sí àdúrà rẹ ẹ jẹ́ fún yín ní àpẹẹrẹ kan mo ní testimony kan ní orí fóònù mi arákùnrin yẹn àjọ gbàdúrà bí mo dẹ̀ ṣe fún wọn ní mẹ́sẹ̀gì tán lórí ọ̀rọ̀ ìwé ni wọ́n ní ó ti pẹ́ gan táwọn ti ń
retí ẹ̀ bí mo dẹ̀ ṣe fún wọn mẹ́sẹ̀jì yẹn pé ó da tẹ́ bá ti gbàgbọ́ ẹ jẹ́ a jọ ṣàdúrà ọjọ́ mẹ́ta náà ni àdúrà yẹn báyìí láṣẹ ṣe ìwọ̀nba tágbára yín bá ká náà ni a fi ṣètọrẹ àánú ó dẹ̀ ní bá ṣe máa ń ṣe ṣùgbọ́n nígbà tí arákùnrin yìí sọ̀rọ̀ ó ní dádì lọ́wọ́lọ́wọ́ òun ò tí ì ní nǹkan tó pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kọ́kọ́ ta yín lọ́rẹ náà tó bá ti wá di pé mo ti wá nìkan tí ẹ lè fi bẹ̀rẹ̀ àdúrà yẹn màá sẹ́ǹdì ẹ̀ sí yín ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ọjọ́ tó dá pé òun máa sẹ́ǹdì nǹkan tá a fẹ́ fi ṣe àdúrà gangan ó kù ọ̀la ẹ̀ gangan ló mẹ́sẹ̀jì mi pé dádì wọ́n ti email òun wípé wọ́n máa fún oníwèé yẹn ní ẹ má gbọ́ o wọ́n máa fún oníwèé yẹn ní oṣù méjì sígbà yẹn ṣùgbọ́n nígbà tí mo bẹ̀ Ọlọ́run pé Olúwa ìránṣẹ́ yìí tiẹ̀ ti ta mí lọ́rẹ dá lóhùn ṣíjú àánú ó ti ṣàánú ṣíjú àánú wò ó dẹ̀ kò tí ì tó 3 hours níwájú ọba onímájẹ̀mú ó wà lórí fóònù mi sà máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ ìwọ gan tó ń gbọ́ mi tó bá fẹ́ ẹ̀rí tí mo sọ tẹ̀ tó bá fẹ́ òpin ẹnu àwọn pásítọ̀ dùn mo fẹ́ rí mẹ́sẹ̀jì mi sí WhatsApp màá sẹ́ǹdì ẹ̀ sí yín kẹ́ gbọ́ fúnra yín ó dẹ̀ mẹ́sẹ̀jì mi pé dádì wọ́n ti sẹ́ǹdì email sí mi padà wípé ó ti rẹ́dì ọjọ́ yẹn mo ṣí ẹ̀ lórí WhatsApp mi àwọn kọ̀ọ̀kan tó wà lórí WhatsApp mi á mọ̀ pé òótọ́ ni mò ń sọ inú tèmi gan dùn gan torí pé ìgbàgbọ́ ẹ ṣe sà ìgbàgbọ́ tí arákùnrin nǹkan tí mo kọ síbẹ̀ ni mo ní I really appreciate God because of your faith ìgbàgbọ́ tó o ní pé dádì àní nǹkan tẹ́ ẹ ní ṣe màá ṣe tó bá dijọ́ báyìí ṣùgbọ́n kó tó dijọ́ yẹn gan lọ́lọ́run ti dá lóhùn. àṣeyọrí nínú ìgbàgbọ́. àṣeyọrí nínú ìgbàgbọ́ thank you sir àṣeyọrí nínú ìgbàgbọ́ ìyẹn náà ni mò ń fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn náà tẹ́ gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ kẹ́ ẹ ní ẹ má rò pé ẹ ti pé ọ̀pọ̀lọpọ̀ wòlíì ẹ tí ì rí dáhùn o rárá o a lè má kọ ìdáhùn yín sí ọ̀dọ̀ wọn ẹ má rò pé ẹ ti pé ọ̀pọ̀lọpọ̀ àfáà àbí babaláwo kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ ti wá rò pé kò sí ẹnì kankan tọ́lọ́run lè lò fún yín mọ́ ẹ má rò bẹ́ẹ̀ ẹ má rò bẹ́ẹ̀ Ọlọ́run sì wà síbẹ̀ Ọlọ́run sì ń dáhùn èèyàn lò síbẹ̀ ṣùgbọ́n àwọn kan márùn-ún tẹ́ ẹ ní láti ṣe náà ni mo ti sọ yẹn tẹ́ bá ti lè ṣe wọ́n ẹ gbìyànjú ẹ jájọ gbàdúrà ẹ jájọ wá ojú Olúwa ẹ dẹ̀ já mọ ọ̀nà àbáyọ ìwọ náà gbogbo bí tó bá ti gbè fún àdúrà bó ti wù kó kéré tó wọ́n ní nílẹ̀ Yorùbá wá ní ẹ ó fún mi kò tó lólè kò fún mi rárá láhùn ìwọ̀nba tó o bá tiẹ̀ gbàdúrà pé nǹkan tiẹ̀ ní o ṣe gan bó ní interest ìwọ náà máa ṣàánú Bíbélì ní fún ẹni tó ṣàánú ẹ tún sáré bring out ọ̀rọ̀ kan níbi àárín kí n tó dánu dúró Bíbélì sọ́ọ̀bì kan ó ní màá ṣàánú fún àwọn tí màá ṣàánú fún ṣe gbọ́ bẹ̀ yẹn o ìgbà tó tún dé ibì kan ó tún wá ní ẹni tó bá ṣàánú ni màá ṣàánú fún ẹ ṣe ni ó ra àánú gbà fún ẹni tó ṣàánú ni ó ra àánú gbà ó túmọ̀ sí pé nǹkan méjì náà ló wà ń bẹ̀ ìgbà míì tó bá retí pé ó yẹ kọ́lọ̀ ti ṣàánú ẹ̀ tó bá tí ì rí kọ́lọ̀ ṣàánú ẹ̀ ìwọ náà lè ṣiṣẹ́ fún àánú iṣẹ́ tó fẹ́ ṣe fún àánú náà ni pé ìwọ náà ṣàánú ènìyàn. kó ṣàánú fún èèyàn kan wò. ẹ wá máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ tún ní question níbi bíi sá ẹlòmíà ní dádì àìmọye family èmi mò ń ra aṣọ fún wọn èmi mò ń rán wọn lọ school in fact wọ́n sáré kiri lórí ọ̀rọ̀ mi ni àwọn náà tún gbógun tì mí rárá o àánú tó bá ṣe jẹ́ kó jẹ́ àánú tó nítumọ̀. tí ò ní règùn náà. ẹ ṣe rárá ọ̀tọ̀ ní règùn o. Okay. àánú tó jẹ́ wípé ní fún àpẹẹrẹ ńsìn Bíbélì sísọ ó ní ara ilé ẹni lọ̀tá ènìyàn mi ò ní o má ṣàánú fara ilé ẹ o ṣùgbọ́n lójú àánú téèyàn lè ṣe fara ilé yàn ṣe é gbọ́ mi wòlíì gan tó ń gbàdúrà fún ẹ ò rántí fún ní wọ́n ń kọ́bọ̀ ṣùgbọ́n olábùrú ẹ kan ló lọ kówó fún ìgbà tó bá rí tó ń kówó fún ṣóun náà fẹ́ dàbí tiẹ̀ náà ni ó ní ẹnìkan níbì kan nínú fámìlì kan ló ń kówó fún ṣóun náà fẹ́ dàbí tiẹ̀ náà ni ṣùgbọ́n kò sí bó o ṣe lè ṣàánú fún wòlíì ọ̀tọ̀ ni pé wòlíì ni o lọ mú iye báyìí wá ọ̀tọ̀ ni pé fúnra ara mi ẹ̀jẹ̀ ń ta wòlíì lọ́rẹ ó yàtọ̀ tọ́ o ìwọ náà máa dígbà ṣàánú fún àwọn ènìyàn Ọlọ́run látara àwọn ènìyàn Ọlọ́run tàbí àwọn aláìní ní ọdún kan sà nígbà tí mo gbàdúrà débì kan Olúwa kí ló dé tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pè mí fún àdúrà iye àwọn tó ń fún mi ní èsì àdúrà wọn ọ̀pọ̀ Olúwa sọ fún mi pé ìwọ náà lọ mú àánú mọ́ àdúrà ẹ lọ mú àánú mọ́ àdúrà ẹ kí ìdáhùn àdúrà lè máa yá kankan àtìgbà ẹlẹ́mí náà ti kọ tó fi jẹ́ pé kò síbi tí mo lè dé gan
bóyá mo lọ program àbí tí mo sọ lẹ́ẹ̀kan náà kò sí màá ṣàrí pé bó ti wù kó kéré tó màá ṣe so mo rọ̀ wá Ọlọ́run á dáhùn àdúrà wa ojú òní tiwa lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ a jọ gbàdúrà ẹ jẹ́ a jọ wọ ojú Olúwa sì wà bíi tàtijọ́ o Olúwa sì ń dáhùn bíi tàtijọ́ iṣẹ́ ìyanu àtijọ́ sì ń ṣẹlẹ̀ kankan pé kẹjá ní ìgbàgbọ́ kẹdẹ̀já jọ gbàdúrà papọ̀ yóò dára fún yín. ẹ bá wa dárúkọ yín, orúkọ ìjọ yín àti nọ́mbà táwọn yẹn lè pè yín sí. Orúkọ mi ni Wolii àti Ajínrere Ṣólóyè Taiwo bàbá orí òkè àṣẹ àtagbára ìtúsílẹ̀ tá a wà ní Gbẹ̀ǹkú Olódó garage Ìbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi bá mi sọ̀rọ̀ láti jọ gbàdúrà láti jọ wá ojú Olúwa +234 70 25 47 54 27. Mo gbàdúrà fún gbogbo ẹni tó lè rí àmì ṣe láti òní lọ gbogbo ogun àṣìṣe tí ò jẹ́ kẹ́ rí ọ̀nà àbáyọ lórúkọ Jésù àánú Ọlọ́run kó parẹ́ ilẹ̀kùn àánú tí ò ní tì mọ́ ilẹ̀kùn ìgbédìde tí ò ní tì mọ́ ilẹ̀kùn ìbùkún tí ò ní tì mọ́ lórúkọ Jésù ó yá kó ṣe fún yín ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Ẹ ṣeun púpọ̀ títí ìgbà míì tá a máa láǹfààní àti pàdé níkànnì Yorùbá Gidi TV Ọlákúnlé Fásùgbà ló kọ mi ire o. NDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ta sánsan wọn kárí ayé. NDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe UK US Canada Asia lọ bẹ́ẹ̀ gàárì epo pupa ẹ̀gúsí ẹja gbígbẹ ìgbín irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lékètéńté àṣẹ tó ń tẹjọba tá a gbà ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní ìrajà product sourcing ìyẹn ni pé à ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó ní MDT Clearing Freight and Logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 08182311480 àti 0912-907-4004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics assure delivery. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.